mi gbọ́dọ̀ sọ. Hello. Hello, sir. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́, sir. Kí lẹ̀ ńlá kọjá lé olórogún lè tùmà? Ọ̀rọ̀ dáàdì tó bí mi lọ́mọ ni ó fún mi concern. Yes, ma. Èmi kọ́ ni mo jẹ́ first born. Bọ̀ ní péyàn kàwé, mo lè gbé mi lákòókò. Yes, ma. Bọ̀ dáàdì mi wọ́n ti retire láti bí maybe 12 years ago àbí nǹkan. Yes, ma. Àmọ́ ìṣù tí mo wá ní pẹ̀lú wọn ni pé dáàdì wa níyàwó méjì right. Mo tún ti pa ajóbìnrin wọn láti fẹ́yàwó mi. So ènìyàn náà tàbí ọmọ fún wọn. Ayọ̀dẹ̀ àrí pé ìgbà tí wọ́n retire tán, wọ́n set up business fúnra wọn. Wọ́n ní dock industry. Wọ́n ní cement store tó jẹ́ pé owó trailer ni wọ́n ń já tán sísọ. Wọ́n ní káàtà wọn ní everyday tán fi ń run àwọn businesses yẹn. Wọ́n dẹ̀ gbé nígbà tán gba pension wọn, wọ́n kọ́ ilé ètò wọn. Bọ̀ inú ò fi bẹ́ẹ̀ taratara gbé nílé torí àtúntò ọmọ bàdé ní ìrìn àtàbúrò mi kan lájọ wà ń bíbà yìí. Mo láwọn ọ̀dà tẹ̀ ibi tá àkínsọ ọmọ bíbà yìí. Èmi wá mọ àwọn ṣiṣẹ́ ń bíbà yìí ni. Bọ̀ ìfowópamọ́ tí mò ń gbọ́ nípa wọn láti bí 2-3 years ago mi ìṣètò kọjá ara sí. Mi ìdẹ̀mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mú. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé wọ́n kó lọ sílé tí wọ́n wà. Ilé tí jẹ́ family house tí wọ́n fẹ́ mọ́mì tó wá sí. Mọ́mì wa ní àwọn wà ń bẹ̀. Wọ́n láwọn máa ṣe wà ń bẹ̀. Pé torí business àwọn ibẹ̀ yẹn jìnnà sí ìgboro díẹ̀. Báwo ni mo torí kò sí relationship yẹn náà lọ títí. Bọ̀ torí tiwa pé torí ìyà yẹn pọ̀. Ẹni tó ti fẹ́ sínú family house tó jẹ́ pé ìyàwó bíi 8 ni grandpa ní. Tó jẹ́ pé àárín agboolé ni wọ́n fẹ́ wọn sí làwọn náà dàgbà sí ni. Dáàdì wọn dẹ̀ máa ń transfer wọn káàkiri ni wọn kì í gbélé sóhun nǹkan tí wọ́n fèsì. Àwọn bá láwọn ò tẹ̀lé wọn. Bí dáàdì wọn ṣe wá wà ń bẹ̀ yẹn, bóyá wọ́n nílẹ̀ nǹkan tó jẹ́ pé wọ́n wá bá wọn ní this and that. Ìkan ṣàpadà yíwọ́. Bóyá ní ẹ̀pọ̀ wọn dà fún wọn ni àdánwò nínú. Débi pé block industry gbogbo machine pátá tí wọ́n lò tí wọ́n fi ṣe block wọn tà. Ṣọ́ọ̀bù cement kò sí nǹkan kan mọ́. Nígbà gbogbo ọkọ̀ tí wọ́n tà pátá, wọ́n lé ní ẹ̀fẹ́ bá wọn gba wọ́n fẹ́ ṣe empowerment gan bóyá wọ́n fẹ́ bá wọn gba grant. Wọ́n ní èmi wà lè fẹ́ gbà ní billions of naira làwọn fẹ́ gbà. Billions wo lẹ wọ́n fẹ́ gbà láti bí 3 ó tún tó bí 5 years báyìí. It's no less than 15 million naira tí obìnrin ti gbà lọ́wọ́ wọn. Bá ṣe wọ́n gbówó ní ọkọ̀ woman yẹn, òun náà mọ̀ sí i. Orídà fún ọmọ mẹ́rin ló bí. Ó máa wá láti ìlú tiẹ̀. Ó máa bá dáàdì tí wàá gbóúnjẹ wá. Definitely, wọ́n ní bóyá ní gbọ́n ti jà kan oúnjẹ ní àdéhùn nù. Mo tún bá tó dáàdì nígbà bí mo ṣe jẹ́ ààyò wọn tó. Mo ti jẹ́ pẹ̀lú wọn tó kí mo ṣàlàyé fún wọn níta ló ń sọ bẹ́ẹ̀ fún mi. Orí mo ti ń gbọ́ irú information bẹ́ẹ̀ yẹn this and that. Ó ti sú mi. Olóyè ni wọ́n láàárín ìlú jẹ́ pé wọn ò tẹ̀ òkú wá sí ìkọ̀kan bẹ̀ mọ́ pé wọ́n rí eléyìí wá dẹni tó ṣe pẹ̀tò. Wọ́n á rí lágbájá ọ̀rẹ́ àwọn àbúrò ọ̀rẹ́ àbúrò wọn máa gbowó lọ́wọ́ wọn pé tọ́sáré yà wọ́n níye kan tọ́sáré yà wọ́n ní tòun àwọn méjì fẹ́dọ̀. Ẹni tó jẹ̀jẹ̀ ọkùnrin tó jẹ́ àbúrò wọn àwọn ni first born bàbá tí wọn mọ màmá wọn. Ẹni tó jẹ́ àbúrò wọn ti pè mí pé kí la fẹ́ ṣe pé àti ń sọmọdé lóòótọ́ àmọ́ kí lágbára mi gbé kí ni mo fẹ́ ṣe. Sáà. Ta lẹ sẹ́ kún bá dáàdì yín gbóúnjẹ wá láti ìlú wọn? Ẹni ìmọ̀ bẹ́ẹ̀ nìyẹn ti jẹ́ sí wọn mi rírí. Bóyá wọ́n ní ọlọ́rẹ̀ ni o, obìnrin ni o, wọ́n ní ọlọ́rẹ̀ ni o. Wọ́n dẹ̀ ní ohun àtọkọ ẹ̀ wọ́n jọ mọ̀ sí ni ọkọ wúmà yẹn wọ́n ló mọ̀ sí. Ṣé ìyàwó kejì sì wà pẹ̀lú dáàdì àbí? Ìyàwó gbà wọn méjèèjì àti mọ́mì tèmígbà àti ìyàwó kejì gan wà ní ìlú wọn ká fún ṣe láyé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọn kò sẹ́ni kankan tó tẹ̀lé wọn lọ. Wọ́n rọ̀nà àwọn business yẹn ṣáwọn nìkan náà ń dá ṣe ń gbà yẹn. Ọlọ́run náà ló ń dá sí àwọn apadà ní ọmọ kékeré kan tó jẹ́ lágbọ̀n tó ọjọ́ ọkùnrin. Àwọn yẹn sì wà lé wọ́n lọ sùn gbà yẹn, àwọn náà máa bá wọn mójútó ń gbà yẹn. Bó ṣe wọ́n run business ẹ̀ wọ́n rówó ń bẹ̀ lóòótọ́. Àmọ́ bí gbogbo ìṣe wá padà rí mi rí lórí stand.
wọ́n kò mí tó pè mí lè dé ló báyìí pé yá ká wá àkàtà fẹ́ ṣe sí pé ẹ ló mà bóyá tábà sáà kí ni èjì yín mà I'm 42 years ṣé ilé ọkọ lẹwà mà mo ti wà ní ọkọ. gbogbo tẹ́ ẹ sọ fún mi yẹn pátá ṣé ọkọ yín mọ̀ sí àbí ò mọ̀ sí. Mo ṣe rìmárì òpè ìpè yín láwọn ẹni tẹ̀mí dáadáa ni mo mọ̀ yín jẹ́ wa mo ṣe ní rìmárì òpè mo tún mo rìmárì ní tó mi dẹ̀ bẹ́ẹ̀ ni tó mi ìfẹ́ tó wàhálà tí mo kó mi dẹ̀ fẹ́ ru tèmi lórí kí n kàn sí ní lẹ́nu lọ́wọ́. ẹ mọ tí màá sọ fún yín o Yes, ṣé sir. tí èèyàn bá wà nílé ọkọ ṣé ẹ ń gbọ́ mi mà pàápàá irú tó ń ṣẹlẹ̀ sí òbí yín yìí ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan lẹ́yìn ọkọ yín ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin ń lọ yín sà. ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan lẹ́yìn ọkọ yín ìyẹn tí ìfẹ́ bá wà láàrin ẹ̀yin àti ọkọ yín ṣùgbọ́n tí ò bá sí ìfẹ́ láàrin ìwọ àtọkọ ẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló lè gbé ẹ ìpìlẹ̀ ẹjọ́ ríra yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kanjọ wà nù marriage ni mo ṣe bí yín lè rí wípé ṣé ọkọ yín mọ̀ sí gbogbo nǹkan tí dáàdi yín pass through yìí. Wọ́n máa ń sọ fún mi pé òun ò fẹ́ tójú bọ fámìlì wa pọ́nmọ́. Nínú ìgbà tí a fẹ́ fẹ́ra gan àwọn pẹ́rẹ́ǹtì mi láti wá pẹ́rẹ́ǹtì wọn náà wá àwọn apàdé bíbá yìí ni because I don't want to go home to do anything ṣe again. bí ọkọ yín yẹn ẹni yẹn Yes, sir. ọlọ́gbọ́n èèyàn ni bó ṣe yẹ kó lọ náà nìyẹn ọlọ́gbọ́n èèyàn ni bó ṣe yẹ kán ṣe náà nìyẹn wọ́n dẹ̀ sọ gbólóhùn kan pé wọ́n fẹ́ tójú bọ fámìlì yín jùjùjù àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. ìbẹ́ni ẹlẹ́ni wí ìbẹ́ni ẹlẹ́ni wí ntẹ̀mí ó sọ fún yín lélẹ́yìn mà arábìnrin Yes, sir. Yes, sir. ṣé ẹ láwọn ẹ̀gbọ́n níwájú tó jọkùnrin Mi ò ní ẹ̀gbọ́n tó jọkùnrin lẹ́yìn àwọn àbúrò dáàdì obìnrin náà lẹ̀gbọ́n tó mọ ní tó jẹ́ tó wà wájú mi. dáàdi yín yẹn tó ń bá yín sọ̀rọ̀ yẹn Bẹ́ẹ̀ni. àwọn náà ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ṣe gbọ́ mọ́ Okay, sir. àwọn náà ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn náà jọ wà nílùú kan lọ bá ẹ̀gbọ́n wọn Àwọn náà ò sí nílùú ìyó kan jọ pé but the same state ni wọ́n jọ wà. wọ́n máa invite dáàdi yín wá síbi tán bá wà ní báwọn máa lọ bá wọn nìkan jọ jókòó náà nìkan jọ rin ìrìn àjò tí wọ́n bá rìn lórí ìkórìtà tí dáàdi yín wà ṣe pé iṣẹ́ gẹ́tì bí ara ti yín sìn ni ẹ jókòó ara yín jẹ́ ṣùgbọ́n irú àbúrò dáàdi yín yẹn ẹ mọ̀ fi ẹni yẹn lọ́rùn sílẹ̀ ẹ bá mi pè dáàdi mi o ibo lẹ bá dé o. Nǹkan tí wọ́n ń dárí ọ̀nkù ń sọ fún mi pé nígbà táwọn bá wọn sọ pé wọ́n ní àwọn táwọn jábọ̀ lẹ́yìn àwọn fẹ́ pa wọn pé làwọn ṣe rìtáà díẹ̀. Then wọ́n ní báwọn gbé odidi bag of rice táwọn gbé lọ àwọn ojú ẹsẹ̀ àwọn fún wa ní 250,000 pé kò pé ọ̀sẹ̀ kan wọ́n tún pa àwọn fáwọn ní ìdòwò mi ojú ẹsẹ̀ tó bó ìfẹ́ fi wọnú àkáǹtì náà máa transfer sí owó àyẹn ni. ẹ ló mà. I don't know. Yes, sir. ẹ fèsì fámìlì yín ẹ jẹ́ káwọn àti ọkùnrin kọjọ mọ́ yẹn jọ ara wọn ṣé ẹ ti gbọ́ mà. All right. Okay, sir.